Ọlọ́run tún sọ bàbá báyìí. Àdúrà wa gbà olùkọ́ni lọ́lọ́run ní kí n máa pè olùkọ́ni Adébóyè. Ó máa lọ tọrọ ẹ̀dẹ́rẹ́jẹ̀ ṣe dáadáa láti oṣù tá a wà yìí that December 2023. Ọlọ́run ní ìjì fẹ́ jà ń lé ẹ̀. Kò sẹ́ni tí ìjì yẹn ò lè gbé o. Kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ìjì yẹn má kó gbogbo ilé lọ. Kó tọrọ olùfẹsẹ̀. Ìjì máa jà ń lé ẹ̀. Kò sẹ́ni tí ìjì ò lè gbé. Nínú ẹbí ẹ̀ ìjì fẹ́ jà. Kó lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run lè dáríjì ẹ̀ṣẹ̀ ló lè fi kápá ẹ̀. Ọlọ́run ní kí n sọ fún ó lè sọ pé òun ṣẹlẹ́ṣẹ̀ kó lọ ka Psalm 130. Ó ní tí n bá ní kí n máa sàmì ẹ̀ṣẹ̀ ta ni ìbádúró. Ṣé Ọlọ́run fi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ hàn ẹ́ sàn? Ó ṣe rí ni. Bàbá tí ẹ bá ní kí pásítọ̀ yìí Adébóyè kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ sà àbí tí a bá ní kí inú Ọlọ́run ò dùn oníjì máa jà ṣé látàrí pé gbé ìjọba ilẹ̀ fún ẹnìkan tá máa darí ìdílé lọ ló fà ní àbí nǹkan míì wà. Kò sẹ́ni tí ò ń ṣẹ̀. Ó ní gbogbo wa láti ṣẹ̀ tá a sì kùnà bọ̀. Èmi tí mo wà ń bí ẹlẹ́ṣẹ̀ lèmi tí bá jí láàárọ̀ kí n tó gbàdúrà mi láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Nǹkan mi wà táwa ń ṣe táwa kà sẹ́ṣẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ dọ̀ Ọlọ́run. So kò sẹ́ni tó mọ́. Nígbà tó ń lọ bá Jésù Kristi wọ́n ló rìkọ́ rere ó lẹ́rìí rere kan kò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ lé ọ̀run. Èmi tó wà mí ṣèyàn dáadáa Ọlọ́run nìkan ṣe ni. ìwà ayé àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run tó pé ẹlòmíì kan sọ pé Jésù gan Ọlọ́run. Ìjẹ́ Jésù lọ́lọ́run Jésù Kristi sọ ó ní bàbá mi tí ń bẹ ó ti sọ pé bàbá kí aago èrè kúrò lórí mi. Jésù ń ṣe Ọlọ́run. Àwọn tó ń pè lọ́lọ́run kọ́. Wọ́n lè pè lọ́lọ́run láyé àtijọ́ ọba kí là ń pè ọba Ọlọ́run wa Olúwa mi. So gbogbo yẹn bó ṣe rí. Ṣùgbọ́n ní real sense o ọ̀tọ̀ ni Jésù ọ̀tọ̀ ni Ọlọ́run wà gedegbe ni ta ló rí Ọlọ́run àrà tó wù ló ń dà. Kí ló sọ Jésù Kristi sọ Bíbélì ẹni tó bá fẹ́ bá mi jiyàn nù kó jáde tó bá ka Bíbélì. Ó ní bàbá kí aago èrè kúrò lórí mi nígbà tó ń kàn má gbélébùú láti kọ́ Ọlọ́run ré ikú yìí kúrò. Ó ní ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún ló sọ pé bàbá ìfẹ́ tiẹ̀ ní kó ṣẹ. Májíìkì olówó tó wà ń bẹ. Àwọn tí ò sínú ẹ̀mí wòlíì mo fẹ́ sọ fún ilé ní lọ́lọ́run fi hàn jògidì hàn. Àwọn tó para wọn pastor evangelist ọgbọ́n ìwé agbárí náà ń kójọ ló ń fi sọ̀sọ̀kúsọ wọn ò rí nǹkan kan. Eléyìí tó bá rí ajẹ́ pé ó wẹjú tàbí ó sin ojú. Mo sọ fún yín ní pàtí Bákàrẹ̀ ń bí tó lóun fẹ́ dá 16 president. Mo ní tó bá fẹ́ dìbò mo lóun ló máa láàsì inú ẹ̀ ìgbà tó dẹ̀ máa gbé wá náà 0. Mo ní kì í ṣe wòlíì Ọlọ́run ṣe wọ́n bá wọn ṣọ́ọ̀ṣì ni forecast wọ́n lè sọ pé àwọn èèyàn 10 tó máa gun aeroplane ń bí gbogbo wọn máa kú síbẹ̀ wọ́n fẹ́ gun aeroplane wọ́n lè sọ pé àwọn èèyàn kan bí 1000 ló máa dá mílíọ̀nù wọn máa sùn síbẹ̀ títí irun wọn máa fún wọn dá mílíọ̀nù ń bẹ ẹ máa bá wọn ṣe wòlíì Ọlọ́run òun Ọlọ́run fẹ́ fi gbé wòlíì dìde kì í tẹ fún Nàìjíríà gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ Nàìjíríà máa great gbogbo àwọn tó sọ pé ìyá máa jẹ Nàìjíríà lọ́nà pa Nàìjíríà máa great lórí pé tó bá yá gan tó bá owó gan ẹlòmíì á máa bù sílẹ̀ á máa sá. Bẹ́ẹ̀ mo sọ fún yín tí gbogbo yẹn máa sọ pé òun fẹ́ wá sí Nàìjíríà náà àwọn ìjọba káwọn dé Nàìjíríà ẹ lọ kọ sílẹ̀. Ọgbọ́n yẹn máa ṣẹlẹ̀ sàn. Ó máa ṣẹlẹ̀ kò pẹ́ jìnnà tí Mèsáyà bá ti dé ó bẹ̀rẹ̀ ó tàn. Mo ti sọ fún yín tí Mèsáyà yẹn bá dé ẹ máa jìyà ọdún 2. Wọ́n á jìyà ọdún 2. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ lẹ́yìn ìyà ọdún 2 yẹn ẹ jìyà ọdún 2 mo ti sọ fún yín lẹ́yìn ọdún 2 yẹn ọ̀tọ̀ ni ẹ jẹ́ tó máa serious gan. Wọ́n á jẹ tẹ́rùn. Bẹ́ẹ̀ ni so bó ṣe dún nìyẹn ètò kó dé ẹsẹ̀kẹsẹ̀ ó ti délé ni kò ṣe mí lépò bó ṣe dún nìyẹn. Ẹni bá máa dúrà máa gbádùn ti ẹ̀ṣà kò ní jìyà. Kò sí pa bóore fẹ́ wà gbogbo mẹ̀kúnnù tó ń jìyà wọn ò ní jìyà mọ́. Ìjì tẹ́lẹ̀ máa jẹun tẹ́lu oúnjẹ ni mẹ̀kúnnù wà kéde ẹna kí mẹ̀kúnnù ra mọ́tò
ó tí a ti máa róúnjẹ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Ẹ̀kọ́ ló sí Banana Island. ó dàbí wá kòrò bí. ó ṣe nínú èjì tẹ́ ló fẹ́ jà so Esther ló kàn èjì tẹ́ ló fẹ́ jà ìsà ẹyẹ bèrè èjì tẹ́ ló kọ́ṣẹ́ fẹ́ jà lọ́dọ̀ bàbá Adébóyè àdúrà kápá ẹ̀. Ọlọ́run nǹkan tó máa ṣe tọ́lọ́run fi hàn mí lórí ẹ̀ Ọlọ́run tó fi hàn mí o mi ṣe wòlíì ẹ o torí gbogbo wọn sọ dání tó òun ni gbogbo wọn sọ dání tó òun àti TB Joshua àwọn òun náà sọdọ Ọlọ́run wọn Nàìjíríà nǹkan tèmi rí solution èmi ò béèrè lọ́wọ́ Ọlọ́run o pé kí ni solution ẹ̀ nǹkan tí mo rí nígbà tó Ọlọ́run tó lè jẹ́ solution ẹ̀ ni pé kó ló máa tọrọ ìdájẹ́ ẹ̀ṣẹ̀ èmi ò ṣe wòlíì ẹ̀ torí Ọlọ́run Nàìjíríà ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.